ìyá tiẹ̀ lè ní Lizzy lọ́mọ àbí kó ní Ìyábọ̀ lọ́mọ kó ní wọ́n ń jà ibo láti jọjà ṣáàyò ẹ̀ṣẹ́ àbáríra wà ń fàṣẹ. ẹ̀yin èèyàn wa ẹ máa farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé nítorí nínú fídíò tí ẹ̀ ń wò lónìí yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ bí a ó ṣe máa play fídíò yìí fún yín nítorí nínú fídíò yìí ẹ ó máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé bí a ó ṣe máa bá wa ká lọ nínú fídíò yìí. àbí mo dárúkọ pé come here ṣé mo dárúkọ ẹ pé come here ṣé mo dárúkọ ẹ ọ̀rọ̀ ẹ yé mi ó mọ̀ pé ó yẹ ọmọ tó ń sunkún ó yẹ yẹ tó ń bẹ̀ you don't understand the greatest mistake that anybody lè ṣe is to get close to bloggers gbogbo ọgbọ́n tẹ̀ ń dá èmi ò ní go against rule tí ìyá wa lálùbáríkà bá wa sọ mi ní go against ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti ń jẹ́ kó yé màmá wa wípé olórí burúkú yín pọ̀ lórí social media and nobody can keep me short nobody can shut me if you come for me I will come for you except if the government is ready to fish you out if the government is not ready to fish you out no government can close my mouth yes. Nobody, no government. Mo sọ̀rọ̀ bí ká ní pé Ìyábọ̀ ní court case pẹ̀lú mi. So ibo ló ti rí court case tó wà established between me and Ìyábọ̀. Ibo ló ti rí court case tó wà established between me and Ìyábọ̀. Lálàkọ́kọ́ jẹ́ kí n gbé ẹ travailler o lọ́pọlọ. O gbọ́n, o dẹ̀ lè gbọ́n. Téèyàn bá summon ẹ sí court, téèyàn bá fẹ́ gbé ẹ lọ sí court, wọ́n á kọ́ send ẹ ní letter. Then your lawyer will reply. Ẹni ẹ lè fún ẹ ní letter pé kó jáde kó bẹ̀bẹ̀ or kó reverse nǹkan tó sọ. Then tó bá ní good evidence lawyer náà á dáhùn padà. Lẹ́yìn yẹn wọ́n á lọ sí ilé ẹjọ́, wọ́n á lọ gba àwọn details, àwọn document láti serve. Everybody know me, I'm a public figure, I'm a celebrity, a business tycoon. Everybody know my address. 7 and 8. Everybody knows me. Everybody knows my house. You don't understand? If you want to serve anybody letter, you can drop it in my office. Tell one of my workers, secretary is here, manager is here. I have many mobile police here. Come in here. Tell them to sign. They will sign with their phone number. You can't serve me. You can serve me. But tí inú bá ń bíyàn, kò sí nǹkan kan téèyàn lè ṣe. I won't blame anybody for how they behave or how they feel like they want to handle their issues. But believe oògbọ́n, oòdẹ̀ ní làákàyè. Oògbọ́n, ọjọ́ wo lèmi àti Ìyábọ̀ Òjó ti jà? Kí ló fàjà wá ibo láti bẹ̀rẹ̀? Ìjọ́ ni mo ti dárúkọ yẹn tí mo ti ní Ìyábọ̀ bọ́ come here. Ó gbọ́ lẹ́nu mi rí. For your information, kó gbọ́ kó jẹ́ kó rí ẹ pé we are colleagues, we are friends, we've been together for a very long time. Orí ti ìyá tiẹ̀ ló burú, torí ìyá tiẹ̀ ó yẹ kí poverty tán lórí ẹ̀, àmọ́ poverty continue lórí ìwọ. Ó mọ̀ pé ẹ̀gbọ́n. Ó mọ̀ pé ẹnu ẹlẹ́nu ló ń rọrùn sán ni. Ó mọ̀ pé ó gọ̀. Mo ń bèèrè lọ́wọ́ ẹ̀. Mo ń bèèrè ó mọ̀ pé ó gọ̀. Ó mọ̀ pé Nàìjíríà le. Wọ́n bá pé ó gọ̀ ni. Ṣé mo dárúkọ yẹn rí? Pé wọ́n ló wá dárúkọ yẹn pé Ìyábọ̀. Ṣé mo sọ pé Ìyábọ̀ kọ́ mi yẹ rí? Ṣé mo sọ pé mi àti ẹ̀ níjà? So pé tí wọ́n ti ń ṣorí burúkú kiri, tẹ́mi méèkì owó. Tí wọ́n ti ń ṣe orí burúkú kiri tó wà nínú ilé alálàpà níbi tán ti ń lo ilé POP àbí níbi tọ́mọ Yíbò ti ra gbogbo ilẹ̀ Yorùbá tán olórí burúkú ṣọ̀kan kéku ìyá tiẹ̀ ìwọ tó jẹ́ pé òṣì ti di àwọ̀ tẹ́lẹ̀ fún ìyá ẹ̀ ó ń wọ kiri bí singlet ni ṣé mo sọ